Hmm. Ẹ̀ṣẹ̀ àfojúdi èyí kan yàn kà sí ọkà sí pé níṣí ọkà sí wí èṣe nǹkan kan oko bá ní o égbèwù lọ́rùn ọ ni ó tu ní sí o ó dojú ọ ní ààbò orílẹ̀-èdè ọ̀dà ìbolẹ̀ níwájú ìyàn ọ̀tá rẹ̀ ẹ̀ṣẹ̀ òkú gbù ẹ̀ṣẹ̀ kọ̀nìyàn á lérí kẹ́ a léka kẹ́ a tàka pàápàá kì í ṣe bá a sí ọlọ́run olódùmarè ó yóò ṣe ni ní jàǹbá ayérayé o lónìí ó dá lórí Pharaoh ọjọba kò jẹ́ pé ló gba tẹ́rẹ̀ ọkọ tẹ́ jọba débi pé agbára rẹ̀ rí kọjá orílẹ̀-èdè Íjíbítì orílẹ̀-èdè àmúlégbè àyíká ayé ògbẹ́ ẹni òun lọ nìyẹn mọ̀ sí ọba grade 1 ní Exodus orí 5 ẹsẹ̀ 2 ibẹ̀ ní ti nàka o sí ẹ Mósè nínú ìgbéraga rẹ̀ ìṣe ìjólúwa gan ó wí sí mi lójoojúmọ́ ìṣe olúwa ń gan máa torí tẹrẹ̀ jẹ́ èèyàn ọmọ Ísírẹ́lì lọ kéèyàn á sin nínú àgéjù ọdún bá béèrè ọ̀rọ̀ ọ̀nà láàyè ọdún bá fẹ́ rágbára ọlọ́run òun náà là á mójú winá rẹ̀ Pharaoh ọba ni o ṣùgbọ́n ẹ ṣe ọlọ́run Olódùmarè ẹ̀ṣẹ̀ àfojúdi ọlọ́run mọ́jọ nìyàn ṣẹ́ ó ti ọ́ ni ó ti bọ́ ṣọ̀nà lùgbà kan nìyàn mọ̀ọ́mọ̀ kọ́ mọ̀ wí òmọ́lẹ̀ ni ọ̀fẹ́ yá ṣe lòdì sí kọ́ mọ̀ wí ọ́ni kàn ń dárúkọ rẹ̀ ni alágbára ayé àtọ̀run oníṣẹ̀dákété ọ̀nìyàn ọmọọmọ fẹ́ tàpá sí lọ́ọ̀tọ́ bíbélì wí ọlọ́run sí ọkàn Pharaoh lé ṣùgbọ́n ọ̀rọ̀ ṣètò ọlọ́run o ọ̀rọ̀ nìkan ní í ṣe pẹ̀lú Pharaoh fúnra rẹ̀ wọlé kó ayé rẹ̀ olùmúyà ìkété wa kó ayé sójú ọ̀nà akọ́ ọlọ́run bá mọ̀ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run méjì ọlọ́run mọ̀ ọkàn ẹ̀dá nǹkan ọlọ́run kan máa ń ṣe ni pé a fún ọ láàyè a fún ọ láǹfààní láti ṣe òfẹ́ inú rẹ̀ torí pé ọmọ pé kó bá ṣòfẹ́ inú rẹ̀ nì wàá sì yìn rẹ̀ kọ́kọ́ lébẹ̀ ṣe pé ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ pa Pharaoh run ṣùgbọ́n ọ̀nà kan yàn sí ní àìṣòká kọ́kọ́ jẹ Pharaoh Pharaoh kàn ní lórí oyè lóògbà kan yan Joseph ẹ̀kẹ́ aṣọ́gbà kejì lórílẹ̀‐èdè gbàkejì yìí dé ti kú èyí kan jẹ́ lẹ́yìn rẹ̀ dé ti kú Pharaoh èyí bá o òun fún ara ẹ̀ léyàn wí orí òun là sọ tẹ́lẹ̀ ohun burúkú kò tẹ́ àṣẹlẹ̀ ó bèrè lọ́wọ́ Mósè òun fẹ́ mọ̀ ìṣe ọlọ́run òun gan kò fẹ́ kí mi gba ohun rẹ̀ gbọ́ mẹ́rin láàrin ènìyàn náà ló ní bá o èèyàn ojúgbà mi èèyàn ojúgbẹ́ ló gbà múrìn àmọ́ ọ̀rọ̀ ọlọ́run àmọ́ àtàyín àmọ́ ọ̀rọ̀ ìjọba ọlọ́run àwa ń ṣàtakò rẹ̀ gbàmúrìn á ṣe mí bíi àbẹ̀mẹ̀ ńláńlá ni ṣé ra mọ̀ wí ọlọ́run jẹ̀dá lọ ṣé ra ti gbàgbé pé ukú láì tí súnkú gan àrèsàn òun ni àbúrò ukú àìsàn lásán bá ṣọmọ ọ̀yàn lóṣù mẹ́ta lùgbà mọ́rẹ̀ kọ́ bá mọ̀ ṣọ́ra á pe ọlọ́run lọ́gá kéèrè ti ṣe kò jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run lùgbà mọ́rẹ̀ yan ọmọ ọ̀nìyàn àtọ́níkàwé àtọ́níkàwé kò jẹ́ pé kúrúǹtù ni àyàn fẹ́ gbọ́ àyàn kọ́ni ké mo ní ọlọ́ra lórí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀bá ti san káwí Pharaoh tẹ́tílíjọ́ọ̀nì láti gbọ́ láti mọ̀ kí Mósè ṣàlàyé kó wí ìṣe ọlọ́run gan-an kò wí kí mi jẹ́ ẹ lọ kí ìyá sì mí ní aginjù bóyá Mósè bá gbìyànjú láti ṣàlàyé wo Pharaoh wí ọní o nínú ijọ́ 6 péré lè dá ọ̀run àtayé bóyá Mósè ìbáyọ̀ ṣàlàyé hàn pé nípa agbára rẹ̀ lórí ìrù kò rí òkun kò rí òjò kò rí kété òkè ńlá yíká rẹ̀ àtúwọ̀ fúnra rẹ̀ gan-an kóyún rẹ̀ kó ti dénú èyí rẹ̀ bóyá Pharaoh bóyá ìbá gbọ́ ọ̀dánilẹ́kọ̀ọ́ ni ẹ̀ṣẹ̀ àfojúdi èṣù àyè
kọ́ bá gbé ọ ẹgẹṣin ayíyán ó yẹ kó yẹra rẹ o. Kọ́ bá tẹ̀tẹ̀ rẹ sórí okùn ó yẹ kó mọ̀ wí òun yóò já ṣubú. Ó lépa àwọn ọmọ Ísírẹ́lì o títí dé ibi kò fún ara ẹ̀ kò ti ṣègbé. Ṣé ìwọ náà rí bí Pharaoh lóní bá kété bí kan bá ti dá ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ lójú tẹ̀rẹ bí ẹni pé kàn ṣàríyànjiyàn irú èyí kì í ọmọ ṣùkúrù kì í ṣe kàn ràwé ọ̀nà bá líborí wọ́n yóò ṣe kó mú ajẹ́ kó a ṣàríyànjiyàn pẹ̀lú rákọ̀yà wàásù rere Ọlọ́run ikọ̀ ọ́ ká a sọ nípa ọ̀gbàlà ọkàn rẹ ìjọba Ọlọ́run kó a sọ nípa iṣẹ́ rere àti wípé ìwọ gan fúnra rẹ ìwọ dáa jù náà kẹ́ ń wàásù nì mo ti gbọ́ dáadáa rí lọ́pọ̀lọpọ̀ gbà. Ọ̀rọ̀ ni kò wí pásítọ̀ ṣọ́ọ̀ṣì o wí ọ ní burúkú ni n kàn yà kó lójú gan wí n kì í ṣe gan èmi gan kì í bẹ́ẹ̀ ṣe pásítọ̀ mi èyí ò ṣe èyí torí bá ẹ̀ sọ Ọlọ́run lógbà múrin èmi ní tèmi tẹ̀rẹ̀ yàtọ̀ ṣùgbọ́n torí pé èṣù ìtàn ẹ̀ jẹ bí kọ̀nà gbàlàrán ẹ̀ inú ìjọ kẹ́hìn àdìkọ́ jẹ́ pé ó yẹ kán ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àdìtíran sí ọ̀rọ̀ ṣe Ọlọ́run. Àfojúdi ló ṣe àwé ó dẹ̀ yóò kó bá ní ọ yóò pa ni sí ọ̀rọ̀ àpáàdì tí wọ́n ẹ̀ gan ọ̀rọ̀ Ọlọ́run àbí orúkọ Ọlọ́run fúnra rẹ̀ lọ ẹ̀ gan wàá ṣe òkè tó nǹkan wàá kọ́ bá jẹ́ pé lọ́ọ́ tọ́ lọ́lọ́run lórí ìtẹ́ wàá kọ́ Ọlọ́run yà ọ́ láran wàá kọ́ Ọlọ́run gbárùn rẹ mo kọjá àyè rẹ o torí pé kọ́ bá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ kò rí kọjá láàrin agbami wàá fẹ́ sásọ̀tún àsọ̀nà wàá fẹ́ sásòsì àsọ̀nà bọ́ọ̀dọ̀ ṣe dí mọ́ Pharaoh nìyẹn o léyìí ni o àti kẹ̀kẹ́ rẹ o àti ọmọ ogun rẹ o àti kékeré akọ gbẹ́kẹ̀lé kọjá kó bá ti ṣọ́ bẹ́ẹ̀ yìí sí hàn àìkàn bẹ̀rẹ̀ sí alépa àwọn ọmọ Ísírẹ́lì ṣúṣúṣúṣú ní kété wọn rún dànù ẹ̀ṣẹ̀ àfojúdi èṣù ayẹyẹ mo wí tèmi o ọ̀rọ̀ mi mọ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán.